A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti bu ọwọ́ lu òmìnira ẹlẹ́wọ̀n 43 kúrò ní ọgbà ẹ̀wọ̀n àtúnṣe káàkiri ìpínlẹ̀ gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ àti mú àdínkù bá àpọ̀jù èrò inú ọgbà ẹ̀wọ̀n. Èyí tẹ̀lé ìyọ̀ǹda ẹlẹ́wọ̀n 91 tí wọ́n gba òmìnira nínú oṣù Kejìlá ọdún 2025 lábẹ́ ètò kan náà. Ìgbésẹ̀ yìí wáyé lábẹ́ ètò Prerogative of Mercy Power sí gómìnà gẹ́gẹ́ bí ó ti wà nínú ìlànà òfin ọdún 1999 tí State Advisory Council bu ọwọ́ lù. Àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n gba òmìnira wọ̀nyí kò tíì parí sáà ẹ̀wọ̀n wọn ṣùgbọ́n wọ́n ṣe àgbéyẹ̀wò wọn dáadáa gẹ́gẹ́ bí ìlànà. Attorney General àti Commissioner fún ẹ̀ka ìdájọ́ ìpínlẹ̀ Èkó Àgbà-amòfin Lawal Pedro ní ìgbésẹ̀ yìí ṣe àfihàn àfojúsùn ìjọba fún ẹ̀ka ìdájọ́ àti ìlànà òfin bí wọ́n ti ń gbé ìgbésẹ̀ àti yanjú ìṣòro àpọ̀jù èrò káàkiri ọgbà ẹ̀wọ̀n àtúnṣe ní ìpínlẹ̀. Ó ní èròǹgbà wọn ni àti ṣe àtìlẹ́yìn fún àtúnṣe ààbò ará ìlú àti ìgbélárugẹ ẹ̀tọ́ ẹlẹ́wọ̀n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn This Day tó jáde lónìí. Gómìnà ìjẹta fún ìpínlẹ̀ Ògùn tí ó tún jẹ́ sínétọ̀ tó ń ṣaṣojú ìlà-oòrùn Ògùn Gbénga Daniel ti ṣe ìrántí ìjà orogún òṣèlú tí ó wáyé láàrin rẹ̀ pẹ̀lú ẹni gba ipò gómìnà ní ọwọ́ rẹ̀ Sínétọ̀ Ìbíkúnlé Amósùn bí ó ti ní ojú òun rí màbo lábẹ́ ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní infant terrible successor. Daniel láàrin fàákájà ọ̀rọ̀ òṣèlú yìí ní ojú ń kán Amósùn àti di gómìnà, kò sí ohunkóhun tàbí ẹnikẹ́ni títí kan òun fúnra rẹ̀ tí ó lè dí i lọ́wọ́. Daniel ní nítorí òun kò ṣe àtìlẹ́yìn fún àlárere Amósùn ni kò fi àkókò ṣòfò àti dìde ogun tì í tí ó fi di wípé wọ́n lépa rẹ̀ kiri lẹ́yìn tí ó di gómìnà nínú oṣù karùn-ún ọdún 2011. Ṣùgbọ́n àwọn méjèèjì ti padà parí ìjà. Wọ́n ti sọ ìjà òṣèlú di àfìsẹ́yìn, gbájúmọ́ iṣẹ́ ìdàgbàsókè ìpínlẹ̀ àti orílẹ̀-èdè lápapọ̀. Gómìnà ìjẹta ṣe àfihàn yìí níbi ìsìn ìdúpẹ́ rẹ̀ láti fi sàmì ayẹyẹ 70 ọdún 70 years tí ó wáyé ní ilé ìjọsìn Abraham's Tabernacle, Ṣàgámù. Níbi ìsìn ìdúpẹ́ yìí láti rí alákòóso ìjọ ìràpadà Pastor Enoch Adébóyè, ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ tí aya rẹ̀ Ìyáàfin Bọ́lá Ọbásanjọ́ ṣaṣojú. Gómìnà Dàpọ̀ Abíọ́dún tí igbákejì rẹ̀ Noimot Sàlàkọ́ Oyèdélé ṣaṣojú. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Kọ́lá Adéwùsì, gómìnà àná Ìbíkúnlé Amósùn, Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà Aláké àti Paramount Ruler ilẹ̀ Ìgbà Ọba Adédọ̀tun Gbádébọ̀ Akárìgbò ilẹ̀ Rẹ́mọ Ọba Babátúndé Àjàyí, Sínátọ̀ Ìyábọ̀ Ọbásanjọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Daniel dúpẹ́ lọ́wọ́ Amósùn bí ó ti ní àwọn jọ bẹ̀rẹ̀ eré ìje yìí papọ̀ ṣùgbọ́n ojú ń kán púpọ̀ jù. Ó jà fún adé ó sì rí adé gbà. Àwọn èèyàn bíi tirẹ̀ la bá máa pè ní ajagungbadé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ní àwọn ti dá àlékún òṣìṣẹ́ alámòójútó ojú pópó LASTMA 500 sí àwọn ojúnà ńláńlá síwájú àbẹ̀wò Ààrẹ Bọ́lá Tinubu sí ìpínlẹ̀ ọjọ́ 8 àti ọjọ́ 9 oṣù kẹrin. Kọmíṣánná fún ìròyìn àti ọgbọ́n inú Gbádébọ̀ Ọmọ́tòṣọ́ ni ó ṣe àfihàn yìí lánàá níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn lórí ètò fún àbẹ̀wò ààrẹ fún ìṣísọ́lójú àwọn iṣẹ́ àkànṣe tí ó ṣe gbòógì tí ìṣèjọba gómìnà Babájídé Sanwó-Olú ṣe àgbékalẹ̀. Ọmọ́tòṣọ́ ní ìgbésẹ̀ yìí jẹ́ ara ètò láti rí i dájú wípé lílọ bíbọ̀ ọkọ̀ lọ geere àti ètò ààbò tó péye láìsí ìdíwọ́ àwọn olùgbé lásìkò àbẹ̀wò. Ó wáá rọ àwọn olùgbé kí wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn aláṣẹ lákòókò àbẹ̀wò, pàápàá jùlọ kí wọ́n tẹ̀lé gbogbo òfin ìrìnnà àti ààbò. Bákan náà ni alámòójútó àjọ LASTMA Ọlálékan Bákàrè Ọ̀kín ní àjọ wọn ti ń parí gbogbo ètò àti darí àlékún 500 òṣìṣẹ́ sí ojúnà láti lè ṣe àmójútó ojúnà fún lílọ bíbọ̀ ọkọ̀ tó já geere lákòókò àbẹ̀wò ààrẹ sí ìpínlẹ̀ Èkó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Ọmọkùnrin olóògbé Ààrẹ Muhammadu Buhari Yusuf ti fi èròǹgbà rẹ̀ hàn àti díje fún ipò àga ní ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin níbi ìdìbò ọdún 2027. Àfihàn yìí jẹyọ nínú lẹ́tà ọjọ́ 3 oṣù kẹrin ọdún 2026 tí ó pe àkọlé rẹ̀ ní "Àfihàn èròǹgbà àti díje fún ipò ní ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní Sandamu Daura Mayadua Federal Constituency." Yusuf ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìjíròrò ni òun fi pinnu àti díje gẹ́gẹ́ bí ara ìgbìyànjú tòun fún ìdàgbàsókè Sandamu Daura Mayadua. Ó ní àtìlẹ́yìn aráàlú yóò ran òun lọ́wọ́ láti ṣe àṣeyọrí. Ìgbésẹ̀ Buhari yìí wáyé láìtí pé ọ̀sẹ̀ kan tí àwọn tí ọ̀rọ̀ kàn láti APC ní ìjọba ìbílẹ̀ Sandamu, ìpínlẹ̀ Katsina fi àtìlẹ́yìn wọn hàn fún un gẹ́gẹ́ bí ẹni wọ́n yàn láàyò fún ipò. Ìpinnu yìí wáyé níbi ìpàdé alágbára tí ó wáyé ní ìjọba ìbílẹ̀ Sandamu, níbi tí a ti rí àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ káàkiri constituency títí kan alága kanṣu Usman Nalado tí ó ṣe àpèjúwe ìbuwọ́lù yìí ní ìpinnu gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn. Nalado fi kún un wípé yàtọ̀ sí àga ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin, ìpàdé yìí tún fìdí ẹ̀ múlẹ̀ àtìlẹ́yìn wọn fún Ààrẹ Bọ́lá Tinubu àti Gómìnà Dikko Rada fún ipò ààrẹ àti gómìnà níbi ìdìbò gbogbogbò ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ìpínlẹ̀ Kebbi Muhammad Zuru ti di olóògbé. Nínú àtẹ̀jáde láti ọwọ́ òṣìṣẹ́ ilé-ìgbìmọ̀ Kebbi Muritàlá Diri lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook ni wọ́n ti fìdí ikú Zuru múlẹ̀. Kí ó tó di olóògbé ni Zuru ti kọ́kọ́ ṣaṣojú Zuru constituency. Ó sìn gẹ́gẹ́ bí agbẹnusọ ẹlẹ́ẹ̀kẹwàá ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Kebbi, níbi tí wọ́n ti kà á kún ọ̀kan gbòógì olóṣèlú láàrin Zuru Emirates. Zuru tí gbogbo ènìyàn mọ̀ sí Lefidan Zuru ni a gbọ́ wípé ó di olóògbé nírọ̀lẹ́ àná sí ìlú Cairo, orílẹ̀-èdè Egypt, níbi tí ó ti ń gba ìtọ́jú. Ikú agbẹnusọ yìí jẹ́ àdánù ńlá sí constituency, ilé aṣòfin àti ìpínlẹ̀ lápapọ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe ṣàlàyé, láìpẹ́ ìjọba ìpínlẹ̀ àti mọ̀lẹ́bí yóò fi ètò ìsìnkú léde. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Adájọ́ Binta Fatima Nyako láti Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá ti rán alákòóso ètò oúnjẹ fún àwọn adàlúrú Boko Haram ní ìpínlẹ̀ Borno Amatu Modu ní ẹ̀wọ̀n 40 ọdún lórí wípé ó lọ́wọ́ nínú ìwà àdàlúrú. Modu, tí ó jẹ́wọ́ láàrin ilé-ẹjọ́ wípé òun lòun fi oúnjẹ àti ìròyìn ránṣẹ́ sí àwọn adàlúrú ní ìjọba àpapọ̀ nípasẹ̀ agbẹjọ́rò fún ìjọba àti mínísítà ẹ̀ka ìdájọ́, bá ṣe ẹjọ́ lórí ẹ̀sùn oníkókó 4 tí ó sì bẹ̀bẹ̀ lójú ẹsẹ̀ wípé òun jẹ̀bi ẹ̀sùn. Adarí DPPF Agbamòfin Rotimi Oyedepo ni ó darí ìgbẹ́jọ́. Níbi ìdájọ́ rẹ̀ ni adájọ́ Nyako ti rán ní ẹ̀wọ̀n ọdún 10 lórí ẹ̀sùn kọ̀ọ̀kan látàrí bí agbẹjọ́rò rẹ̀ ṣe bẹ̀bẹ̀ kí adájọ́ tó ní kí ó ṣe ẹ̀wọ̀n rẹ̀ papọ̀ concurrently. Èyí túmọ̀ sí wípé yóò ṣe ẹ̀wọ̀n ọdún 10 péré. Níbi ìgbésẹ̀ mìíràn ni wọ́n ti fún Isa Ali, olùpèsè oúnjẹ mìíràn ní ìpínlẹ̀ Borno, ní ẹ̀wọ̀n ọdún 10, ṣùgbọ́n ẹ̀wọ̀n rẹ̀ yóò bẹ̀rẹ̀ ní ọdún 3 sẹ́yìn nígbà tí wọ́n kọ́kọ́ fi ọwọ́ ṣìkún òfin mú un. Adájọ́ Nyako pàṣẹ kí àwọn wọ̀nyí la àtúnṣe rehabilitation kọjá lẹ́yìn tí wọ́n bá parí sáà ẹ̀wọ̀n wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìkọlù sí ìjọba ìbílẹ̀ Guma, ìpínlẹ̀ Benue ni a gbọ́ wípé ó gba ẹ̀mí ènìyàn 4 láàrin ìdílé kan ṣoṣo. Àwọn olùgbé ní ìkọlù yìí wáyé láàrin aago 2 òru mọ́júmọ́ òní ọjọ́ Ìṣẹ́gun ní Imande Dam Settlement tí ó wà ní ojúnà Gbajimba ní Kanṣu Uvia Ward, tí ó sọ gbogbo ìlú sínú ìkárísọ. Gẹ́gẹ́ bí orísun ìròyìn láàrin ìlú ṣe jábọ̀, àwọn afurasí darandaran ni wọ́n ya wọ inú ìlú lọ ká
olùgbé mọ́ ojú oorun tí wọ́n sì dojúkọ ilé kan tí wọ́n ní lọ́kàn. Arábìnrin kan, Ìyáàfin Uzuachich, àti àwọn ọmọkùnrin rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ṣekú pa. Ọ̀dọ́mọkùnrin kan nínú ìdílé yìí ní orí kó yọ ṣùgbọ́n pẹ̀lú ọta ìbọn lára. Wọ́n ní wọ́n gbé dìgbàdìgbà re ilé ìwòsàn níbi tí àwọn dókítà ti súré ṣiṣẹ́ abẹ fún un láti yọ ọta ìbọn lára rẹ̀. Àwọn ará ìlú ní síwájú àkókò yìí ni wọ́n ti pa ọkọ arábìnrin yìí kí ìkọlù mìíràn tó wáyé níbi ìṣẹ̀lẹ̀ mìíràn tí ó wáyé ní ìjọba ìbílẹ̀ Kwande, ìpínlẹ̀ Benue ni a ti gbọ́ wípé ọ̀gbẹ́ni ará ìpàgọ́ Ogunléndé kan, Tezugwe Obamu, ti gba ẹ̀mí ara rẹ̀. Olóògbé yìí ni a gbọ́ wípé ó sá kúrò ní ìlú Ikuyanwen ní Turan, ìlú tí wọ́n ti ń kojú ìṣòro ààbò ní gbogbo ìgbà. Gẹ́gẹ́ bí àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ṣe sọ, Obamu ni wọ́n ní ó ra kẹ́míkà alágbára ní ṣọ́ọ̀bù kan tí ó wà ní Jatuaka tí ó sì da ohun inú rẹ̀ mu láyìíká ibi tí ó ti rà á lójú ẹsẹ̀. Kò pẹ́ ni ó ṣubú lulẹ̀ tí ó sì gbabẹ̀ dèrò ọ̀run kí wọ́n tó dù ú. Àwọn olùgbé nítòsí ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí ní ìbànújẹ́ ńlá láì lè ṣàlàyé ohun tí ó lè ṣe okùnfà ìṣẹ̀lẹ̀. Títí di àsìkò ìkóròyìn yìí jọ, àwọn aláṣẹ kò tíì fi àtẹ̀jíṣẹ́ léde lórí ìṣẹ̀lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.